ọlọ́run ló ní àtẹ̀lé wọn ṣe rí ìmọ̀ tí wọ́n ń pariwo wọn ní mú àfọ onímọ̀ tí wọ́n bá lè rẹ̀ náà ní tíra wọn ò ní béèrè èèyàn wọn ò ní bá gbogbo tí wọ́n fi lẹ́bu àwọn náà máa ń pariwo ẹ̀. akramakumullahu karim lẹ́nìí àwọn èèyàn fẹ́ sá sí abẹ́ súfí wọ́n wá fẹ́ gbé kéwúlẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ tí ẹ fi nù wá mo padà wá rí wípé la ilaha illallah ní gbogbo súfí ń pé là ń pèpè sí àwọn padà rí pé ẹnìkan ò lè understand la ilaha illallah àfẹ́ni ọba kéwú èyí tí ọba ti mọ kéwú tí lè fatẹ̀sùbá lásìkò tó yẹ kó stọ́dì kò lè rí súfí ọ̀hún ṣe àbáwá ṣé kí n lo ajánẹ́sì ní ìṣẹ́gbẹ́jì tó pé ńgbà tí mi náà jẹ́ ajánẹ́sì kí n tẹ̀ tún máa lo akámọ̀kún ńlá torí pé kí wọ́n máa gé erígí ọmú yìí ó sú wa kí wọ́n rí pé kí ni iṣẹ́ yẹn kó ní sí àfáà tí ó yí pé lè kéwú tóun ti ń kọ́ yẹn ni tá a bá ti ní iṣẹ́ kí ló ń ṣe akọ́mọ kéwú ni mí mú wọn lọ bẹ̀ sẹ́rí ìdí bẹ́ẹ̀ yìí wọ́n padà máa wo kálukú pé kò ló ti rówó ọya wíkì ní ẹ̀rí pé la ilaha illallah nísìn àfọ́ onímọ̀ ló lè ṣàlàyé súfì táwọn lísìn sí késo lódo ọya. ahamiyatu li ilmi. ọ̀bọ̀rọ̀ kékeré ahamiyatu ahami what. ahamiyatu li ilmi. bímọ ti pàtàkì tó. wa wujubu talabi. ó sì jẹ́ túláàsì kéèyàn túláàsì ní kọjọ́ mímọ̀ tó o bá ti mọ kéwú tó o sì lọ lé kéwú kú òun bẹ́ẹ̀ lọ kọ́ṣẹ́ fọ́gá ọlọ́run ọ̀rẹ́ nìyẹn ọmọ òun kú òun bẹ́ẹ̀ má tò sípò àwọn àfáà mọ́ ẹjọ́ kálukú ọmọ ìfẹ́ nu lé àyà kó máa ké jálẹ̀ kájálẹ̀ sí ọmọ ìwí kó tó máa tú kó máa ké tẹ́ ẹ máa fi lé wọn lẹ́nu kó má jẹ́ pé àwọn máa fi lé alẹ́nu kálukú kókó òǹdí sẹ́yìn àgbákò ti dé nísì wọ́n mú yẹn yóò sì wáyé bá àfáà lò inú àfáà làwọn bàbá wa yìí wà fa inú àfáà làwọn bàbá wà fa inú àfáà làwọn bàbá Sheikh Adam fa lókè àwọn àfáà wọn wà ẹnìkan wá ní àfáà lò wọn wá mú sí àfáà wá nù ọ̀dà kábẹ́rẹ́ mẹ́tọ̀ ń kálukú bí mo ti ṣe pàtàkì tó àti káwa tí bàbá wa Wazirul Markaz tí a máa bá everybody jà meeting tí tá a ṣe ńgbà tá a kúrò ní níbi program kan jòrè àwa darí lọlé ṣé ẹ mọ̀ tí bàbá wí wọ́n lákọ̀ọ́kọ́ ní mọ̀kọ́ sọ fún mi pé ẹ̀rọ lè wọlé kéwù padà èmi náà sì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tí bàbá sì mọ̀ wípé ìfòdó jáde sí o àmọ́ wọ́n rí náà rí mi tán pé ẹ lè ké sí wọ́n ní bẹ́ẹ̀ bá wọ búrú mọ́ ẹ mọ́ katira ẹ kó lọ abẹ́ ilé ẹjẹ́ wọn kọ́ yín ẹ kọ́ wọ́n èmi náà ń kọ́ yín dì sí wàláhì ìtajọ sọ láàsínú bàbá rí báyìí níṣẹ́ lomi ọ̀sọ̀ fáwọn mẹ́rin pé ẹ ti dàfà ẹ mọ́ lọ ó kúkú wọn mọ́ lè jí ẹran gbé kí wọ́n máa yí òun padà fáwọn èèyàn lérí fóònù kí wọ́n máa kun ọmọ èèyàn kérí ọmọ lọ Ìbàdàn kí dodo ọmọ lọ bòmí ìtọ́kù káwá mẹ́ ìbò ti pàtàkì tó ìfẹ́ kó jùsẹ́ mẹ́ta lọ dáhùn. innal ilma. ìmọ̀. ashrafu ragiba bihi ragib. ẹni tó bá lójú kòkòrò ìmọ̀ ni ó súré sí kèé ṣe nẹ́kàdí ó lè rí nẹ́kàdí òun náà mọ̀ tó bá mọ mímọ̀ nígbà wọn ní wàkọ́ọ̀lá Rasulullah sallallahu alaihi wasallam tó ní wọ́n mọ̀ sáámi kò mọ̀ ká tí wí dáhùn jọ. wàá múlò lẹ́mọ̀ tọ́lọ́wọ́ wájà dàbí ìtọ́lé. ilé yẹn gbára mi láàrin o torí ọ̀rọ̀ àfùdọ́là àti àfùdọ́lù jò ní tọ́dá wà lálẹ́ àtúntì kanrú rẹ̀ mí o ẹ máa wo ìrọ́bù wọn o padà sókè. innal ilma. ìmọ̀. ashrafu ragiba bihi ragib. ṣe ti rí wípé iná harfu taukid àlàyé ìmọ̀ tí ń jẹ́ ìsinmi rẹ̀ kí ni làbárí ìrọ́gbà marfu afún àbá fún torí lè ju àbá wa ó lè márùn dìde ṣe wọn ẹ̀gẹ́ yìí nì tọ́wọ́ wọn gé ọyá mọ̀ sọ́wọ́sọ́wọ́sọ́. àbúdálẹ́ máa dọ́rọ̀bọ̀ wà àbúdálẹ́ máa dọ́rọ̀bọ̀ dáfẹ́ má yọra rẹ lẹ́nu kò sí wàhálà ìtí mo fẹ́ fàyọ ayẹyẹ kan náà mo fẹ́ tú tí wàhálà fi pọ̀ báwọn tọ́ ẹ̀ ń tẹ̀lé wa ọya padà sẹ́yìn. innal ilma. tàkìlù àdísìmí rẹ̀
أشرب ما رغب فيه الراغب. bẹ́ẹ̀ yẹn bá lójú kòkòrò láyé ojú kòkòrò owó kọ́ ni ó ní ojú kòkòrò ìtì ìmọ̀tíra ìmọ̀ fẹ́ mọ̀ ìṣó. وأفضل ما àbùdọ́lù gbogbo tàwádìí báwọn. وأفضل ما ضرب وجدت فيه الطالب. bẹ́ẹ̀ bá lè sa àṣírí látàlẹ́ dàárọ̀ tí ọ̀wá lè ka tíra ìṣẹ́jú kan irọ́ nípa ó lè gbọ́ súfì ọ̀hún ṣe. ó ṣe súfì rẹ̀ débi kó wípé nítò ti bàjẹ́ lẹ́rìn èèyàn wọ́n lè lò ó fún tí ń bẹ láàyè bíi páàtì ọkọ̀ tó gúnlẹ̀ tí wọ́n lè yọ ọ́ ń bẹ̀ fún ìtí rìn. bẹ́ẹ̀ ni ayakumola. sọ̀rọ̀ kéwú lọ́wọ́ ló dìde wọn á ní kọ́ mọ́ dìde kọ́ mọ́ ló lè mọ́ ọmọ kéwú. ọ̀yá kèsì wọlé ti yá àfáànù. وأفضل ما ضرب وجدت فيه الطالب. àwọn èèyàn ti gbọ́ yìí orí yìí náà ké. وأنفع ما كسبه وكتناه لكاسب. ọtún rí yìí náà wí. وقد شرف الله ṣàrùràfà. وقد شرف الله العالم. ọlọ́run fúnra ara rẹ̀ àwọn onímọ̀ ló fún ní ráǹkì lọ́dọ̀ ẹ̀ àwọn ló pẹ́lẹ́ kìí ṣe aláṣírí nìkan o kìí jẹ́ ṣe aláṣírí ta ní aláṣírí ju onímọ̀ lọ ìmọ̀ náà fi discover kìíní ìníṣì bí ti ṣe sọ̀rọ̀ yìí ọlọ́run pọ́n ní mímọ̀ lé ìtọ́fi àmọ̀ pọ́ ọlọ́run pọ́n mímọ̀ lé èyí tí bàbá ń jà fún bàbá azul medical wọn á ní ẹ̀kọ́ ìmọ̀ jáde ìmọ̀ ní ẹ̀kọ́ jáde ẹ̀sìn mi rọ ẹ̀kọ́ mọ̀ jáde ọ̀yà ẹ̀mọ̀ wo. ومن يذهب عن غيره. bó bá ń bàbá yìí nísìn wọn ò ju àwọn tí wọ́n ń fọ́nù lásán ké ìwọ́n tó ń pèpè ìtaàrí tó níwà àti ẹnìkan ẹjọ́ ṣe kiri kan ní hadira lápèjúwe àwọn ọlọ́bẹ̀ tí ìràtà àjọ mọ̀ ní gbélẹ̀ kókè máa dá yìí sọ tó bá dádìrá wọ́n á bí àyàtọ̀ sọ yìí pé onímọ̀ ọ̀yà. شهد الله أنه لا إله إلا هو. àyàpọ̀ làwọn ti kanlẹ̀ tábà pé ṣẹ̀hídà nínú àwọn màálì rẹ̀ wọ́n á máa tú ní ááyá náà kéèyàn rí àbí kéèyàn ó ṣe ìdọ́rù mẹ́làdé yìí ètí bẹ̀rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ẹgbẹ́ jáde ọlọ́run wá ní ṣẹ̀hídà lọ́hù òun gángan fúnra òun lòun gán ní annahu la ilaha illallah ìtumọ̀ la ilaha illallah tẹ́ sún fi ń jà fún pé la ilaha illallah òun dìgbà òun di àwo ọlọ́run lòun nìkan lòun mọ̀ kàtígórì kejì tó túmọ̀ wàlímàláíkà màláíkà náà túmọ̀ ẹlẹ́kẹta wà ulul ilmi qa'iman bil qisti òun nìyẹn la ilaha illallah táwọn yìí pé abẹ́ ṣe sún fi ń torí rẹ̀ táwa nínú là ń tú ìpé la ilaha kò sóso la ilaha kọ̀sájẹ la ilaha tó wá tú sí pé kò sí ẹ̀ṣẹ̀ illallahu àfẹ́yítọ́lọ́mbá lẹ́yìn ọkọ̀ méjì no ọlọ́run nìkan ló lè gan ní ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn màláíkà mọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní ulul ilmi inú àwọn ulul ilmi ní Sheikh Adamu wà rahimahullah rahmatan wasi'a ló fi jẹ́ sí pé bí a bá ní kí ni bàbá ń ṣe wọ́n á sì náwó sí Markaz wọ́n náwó sí àwọn àlàfáàtù wọn ẹ wo nǹkan tí bàbá àbúrò Markaz tó nínà ṣe níṣẹ́ sí èèyàn kan lè máa bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá àbúrò Markaz pé kí ní ṣe egi lè ṣe bẹ́ẹ̀ náà ni mo rárá àbísọ̀kúnmọ́lá àti àwọn àgbàlagbà tí wọ́n fi ìmọ̀ gba páálí tí wọ́n ti wá di nǹkan bẹ́ẹ̀ tí wọ́n rí jájẹ bẹ́ẹ̀ ta náà wọlé wá pọ̀ fẹ́ chẹ́kì inú ilé ẹnìkan níṣì mo ní láti kó ọgbà àwọn mọ́sẹ̀lì jáde níṣì bàbá kí n tó mọ̀ bọ̀ mo ní ẹ̀sùnmọ̀ yìí mo sì ní kí wọ́n máa ká mi ọlọ́wọ́ ọjà máa rí àṣìṣùmọ̀ ẹ̀bẹ̀ dáadáa ìwọ́n tó bá ti mọ̀ yí pé ìmọ̀ kan ló wù ọ́ mọ́ lọ lé yín níṣì máa lọ lé yín o ẹni tí wọ́n bá mú tọ́ abẹ́ ẹjọ́ mùsùn láàyè lásán pẹ́rẹ́ tí wọ́n bá mú ọ níṣì ẹni tí wọ́n bá ń wo ewo rẹ̀ àti ẹni tí wípé sí wọn èdọ́dọ̀ àríbidé sí wọn táyé parẹ́ wọn èdọ́dọ̀ mi torí mi ríru ẹ̀ àwọn bàbá tà ń jọ ni kí ní bẹ́ẹ̀ bá dé bẹ́ẹ̀ bàbá jọ́ sọ fún yí pé ẹ̀tú lásán àwọn òráyè mú mọ́ ẹ̀tú ṣé inú ọ̀wẹ̀ṣẹ́ ní wọ́n lẹ́bu bẹ́yìn bá rí nǹkan mi ìtẹ́ mi rí àwa tá a súnmọ́ wọn ni tí nǹkan ọmọ ṣe tí wọ́n ní mọ́wọ́rí yìí bọ̀ sọ fọ́lọ́ ní sí tí ó sì ṣe mo ti sọ ń jò ní kí ló túnkù tó yẹ kó wùyàn jù báwọn lọ látàrí tó ti pẹ́ akramakumullah àwọn èmì tí wọn ò nímọ̀ tí wọ́n lọ́tọ̀ nímọ̀ ọ̀tọ̀ ní kíníkan yìí ìjọ tí ẹnìkan tí inú ní irú o láti Kánò sílẹ̀ yìí ẹmọ ẹran tí nìsín akramakumullah inú òun ní ìbára wá omi sẹ́msẹ́m
kọ́ ṣàdúrà sí kó mu ó mu inú lọ ìgbọ̀ ya inú yẹn tó kì í padà ó tún pè wọ́n ẹ mọ́ ti ní kó kéèkì ní sí sẹ́mi ń jò ní ọ̀dà tuntun ṣe ìjọ tọ́rọ̀ wọn wá ṣẹlẹ̀ àwa wà lọ́dọ̀ wọn ẹnìyẹn wá pè báyìí wọn wàhálà yìí pọ̀ nílùú Ifá tá a bá ti wọlé ẹ̀ níjẹ́ ká sí mi ìní gbé kọ́ọ̀lù rẹ o torí èmi kọ́ ni mo ní kí wọ́n máa ń rọ́ o ìní gbé kọ́ọ̀lù rẹ o èmi kí wọ́n ní wọ́n máa ń rọ́ o nígbà tó yá ń bẹ̀rẹ̀ la wà wọ́n ní bóyá kiri yìí sì ń dá ara wọn ni jẹ́gbẹ́ wọ́n bá gbé náà tọ́lá ni wàhálà ìlú yìí ń dà wọ́n ní tọ́lá tún rán látò ní lọ èmi ẹ̀ ṣàfàánù kò rún mọ́tò ní tó ń tòkó yìí wàláhì làzìm ẹ̀dá kò sí ńgbà tí wọ́n bá ń sọ pé ìmọ̀ ọba túbọ̀ sí pé wọn ò dá nǹkan mọ̀ ni ẹni tí ọba á dá nǹkan mọ̀ èmi ò á gbà fún èmi tó jù mí yá àmọ́ náà wọ́n yà wọ́n lójú ní ti gbérọ́ àìmọye ní ta fẹ́ súnmọ́ ta gbérọ́ ńgbà tá a rí pé ọ̀gbọ́n torí ìdí eléyìí ọlọ́run jára bàbá pẹ́.